wọ́n ní àwọn arákùnrin mẹ́ta kan wọ́n gbé báìkì wá láti wá bá ọmọkùnrin kan tí ó ń jẹ́ Fẹ́mi Innovation Barbing Salon. Kété tí wọ́n dé tí wọ́n sọ̀kalẹ̀ lórí ọ̀kadà yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa ń yìnbọn sí òkè láti fi kíá àwọn kọ́sítọ́mà tó wà lọ́dọ̀ arákùnrin tí mo dárúkọ yìí. Ta ni ọgbọ́n pé nǹkan kan ń dún pàpàpàpà tí ò ní sásálà fún ẹ̀mí ẹ̀. Àwọn yẹn lọ oníṣọ́ọ̀bù wò pé àmọ́ ni mo fẹ́ ságbà kó tó ọwọ́ létọ̀ wọ́n stamp ẹ̀ ní orí. torí nígbà táwa lábúlé bàbá ni tẹ bá ti so kíní pupa apá wọn ní ìbọn ò ní wọlé ṣé kì í ṣàṣehùn lẹ́yìn náà tó jágbọ̀n bílẹ̀. àwọn òfin sóògùn àdẹ̀fíṣẹ́ ti bílẹ̀ kí ló wà fún pupa ṣùgbọ́n táwa lò fún ó yí àwa tá a jọ lọ́pàá. ẹ jẹ́ ká mọ̀ àwọn náà ń tẹ bá mọ̀ àwọn náà gbọ́dọ̀ mọ̀ so that we don't give it a wrong interpretation. àná kò nẹ́sẹ̀fì ká àwa tá a lò ó yé wa. ìjọ òní afẹ́ bọ́ aṣọ yìí lẹ̀ àti jáde náà láti on the one gbogbo àtọkùnrin àti ọjọ́ lọ́dà bá tó wá náà látò bọ́ọ̀lẹ̀. from above. bẹ́ẹ̀ni. tó jala tẹ̀ dá padà olóhùn náà máa lọ wọ aṣọ tó wọ. kò sí burú ju bẹ́ẹ̀ náà lẹ́yìn àgbàdo àgbà. happy birthday wọn ní ká kí n pé ẹkú ayélujára pé ẹkú òrèrè náà o ìgbọ́dọ̀ ọdún kan o. ìtẹ́ kí tó onídọ́jọ́ òbí tèmi náà. ọparí ọ̀rẹ́ àyẹ̀ náà happy birthday o. happy birthday sa. oṣù mẹ́ta lẹ́yìn mọ́ sí. yálà kí ọlọ́pàá kí wọ́n káàbọ̀. bàbá wa SP Ramos Kọ́sìmọ̀ Pẹ́yẹmí káàbọ̀ sí àárín wa ń gbé ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ sà tẹ́ darapọ̀ mọ́ wa láti jẹ́ kí a mọ àwọn àṣeyọrí iléeṣẹ́ ọlọ́pàá láàrin ọ̀sẹ̀ kọjá sí àsìkò yìí lábẹ́ bàbá wa CP Abiodun Mustapha Alamutu PSA àti màmá wa tí wọ́n jẹ́ PRO ní ìpínlẹ̀ Ògùn wa ń gbé ìyẹn màmá wa Ọmọlọ́lá Odòtọ́lá pẹ̀lú gbogbo àṣírí iléeṣẹ́ ọlọ́pàá papọ̀ gbogbo àwọn kọ̀máǹdì ní gbogbo àwọn police station wa pátápátá tí wọ́n ń gbé ìgbésẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ìpínlẹ̀ Ògùn. ẹ káàárọ̀ sà akin káàbọ̀ sórí ètò yìí sà. kí n má lọ gbàgbé alukoro ọ̀gá CSP Adaramola Òjó níwọ̀n àbí àwọn ni ó sì anti kidnapping ok àwọn tó ń jíyàn gbé anti-cultism ní CSP Adaramola Adaramola tó èmi ò mọ magic tán ló dá ìpínlẹ̀ ẹnujọ́ mẹ́ta yìí òun fẹ́ bó ṣe ń fẹ́ lè náà ló tún wálẹ̀ ni wọ́n ṣàn ká wọn mọ yìí lọ́wọ́ kù àbí ẹ̀ ṣàkíyèsí. ọ̀rọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n. àti ọ̀gá tí wọ́n wà ní anti-kidnapping náà mo rò pé àwọn anti-kidnapping yẹn wọ́n ń rán wọn mú láìpẹ́. àti ìfẹ́ àwọn kan bẹ tẹ́ pé àlè mẹ́nuba. mi ò ní kẹ́ mẹ́nuba èmi kàn kí wọ́n ní CSP Adaramola. ẹ mọ̀ pé tí ẹ bá ẹsọ rí. mo lọ́sọ̀dọ̀ ìṣèlú mo gbúrò kò síbi tó ń dé o. iṣẹ́ téèyàn kọ́ tó máa ń pa rẹ̀ ó yàtọ̀ sí àyàbá. ó dẹ̀ pé wọ́n ti wà ní Ọbántòkò ńgbà kan. wọ́n wà ní monitoring rí after àgbà yẹn wọ́n tún wà ní anti-cultism wọ́n tó padà wá gbogbo ẹ̀ka ni wọ́n jáde kún kọ́mándì nígbà kọ́mándì rí pé wọ́n wúlò tó padà wá sí kọ́mándì padà àti monitoring o àti kidnapping o gbogbo àwọn tó jẹ́ ìsọ̀rí tí wọ́n wà lẹ́ka kọ̀ọ̀kan gbogbo wọn ní ẹ̀ ṣe wonderful job. bí o bá jẹ́ kó má di deprivation of character nbá ní bóyá ní CP bóyá ní wọn kì í wẹ́jú lẹ́nu ọjọ́ mẹ́ta kó tó ṣẹlẹ̀ wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ kó tó ṣẹlẹ̀. lákòókò náà ká tó ẹ jẹ́ n kọ́kọ́ kí the commissioner of police báàmì Alamutu Mustapha Abiodun Alamutu bàbá tí jẹ́ pé mo ń sọ pé téèyàn bá fi àdúrà tó bá fi ṣe òpinlẹ̀ láìfọ̀ ẹ̀ gbogbo nǹkan tó bá tẹ̀lé ọmọ ajá sí rọrùn fún un. ẹgbẹ́ náà sọ̀rọ̀ kánsẹ̀ wípé sísè pé báàmì Alamutu wẹ̀jú. kó má di pé defamation of character. wíwẹ̀jú kọ́ bọ́lá ń bá ti dúró tì yàn gbogbo nǹkan tó bá ń ṣe pátá yóò sì máa já sí rọrùn. ẹgbẹ́ ńgbà tí wọ́n bá ti bìlífù nù nǹkan tó yẹpẹrẹ ọlọ́run náà wà ní gbọ́n náà sípò tó yẹpẹrẹ. ọlọ́run sì ní yẹpẹrẹ wọn. ọlọ́run sì ní yẹpẹrẹ wọn. àmín. bẹ́ẹ̀ náà ni mo tó kí ọ̀jájú ní. criminal kìnìún sí ẹ̀dẹ̀ station id. bàbá ọ̀jájú ní. àwọn náà inú kéèyàn jókòó kó farabalẹ̀ kó lísì sí nǹkan tó bá fẹ́ dàrú kó sì tọ̀tọ̀ mo gbé fún wa. èmi náà gbé fún wọn. wọn dẹ́n fi gbá kan bọ̀ kan nú. bẹ́ẹ̀ni. mo sì wọ́n mo tó wá kí DC AC wọn ọ̀gá mi tipẹ́tipẹ́ Adébáyọ̀ Rasaki. àwọn bàbá dúdú tí wọ́n lára díẹ̀ báyìí. àwọn náà kó sẹ́ takuntakun. mo fọwọ́ kékeré mi náà kí DCA ọ̀gá Ismail àti DC Ops. ọ̀gá Ismail admin Bọ́láńlé Mórítalá mo kí gbogbo wọn náà pé wọn kó sẹ́ takuntakun. ẹ kó sẹ́ takuntakun. lẹ́yìn náà mo tún wá kí ọ̀gá mi náà
ó sì lẹ́gà àwọn tó lófin bẹ́ẹ̀ ni lókè. bẹ́ẹ̀ ni pé àná kú iṣẹ́ takuntakun lábẹ́ bẹ́ẹ̀ mo fi kíkì mi kí ìyálóde ìyálóde SP ọmọlọ́lá odùtọ́lá the PPRO Ogun State Police Command ẹ̀sọ́ yìí o. pé àwọn náà kú ojúmọ́ wọ́n sì kú iṣẹ́ takuntakun. àti Ṣadé ńkọ́ lákòókò àlàáfíà ni ọwọ́ àlàáfíà ló wà alhamdulilayi. lákòókò àṣeyọrí tí ó tiẹ̀ kọ́kọ́ tọ́kan gbogbo wa inú màá kọ́kọ́ mẹ́nu bà ń béèrè fẹ́tọ̀ wa ní wọ́ọ́rọ́wọ́ tó bá ti ń di pé a bá ti ń yọ aṣọ́ọ̀bù lágbájá àná ń gbé rẹ̀ sí àná ń gbé ẹ̀jẹ̀ fọkànáísà àná ń gbé mọ́sẹ́ni tó bá ti ń dì báyẹn ìyóò ti kú ní protest o ìbẹ̀lẹ̀ òfin ó ti ṣiṣẹ́ ẹ̀rí pé tẹ́ bá lu gbogbo káàkiri ń sìn ọlọ́pàá wà káàkiri ń sọ̀rí ni láti jẹ́ kí activities àwọn èèyàn wa àwọn olùtajà olùrajà àbáwọn tí wọ́n ń lọ síbi iṣẹ́ bóyá doctor ni o bóyá teacher ni o láti jẹ́ kí wọ́n ráàyè lọ sí ibi iṣẹ́ òòjọ́ wọn. a tó kí gbogbo ẹ̀yin protester lẹ́ẹ̀kan sí pé ìfọmọnìyàn tẹ bẹ́ẹ̀ ṣiṣẹ́ yẹn tó ń lọ wọ́ọ́rọ́wọ́ òun náà ní kẹjọ́ lọ wọ́ọ́rọ́wọ́ ẹ má jẹ́ káwọn ẹlẹ́mìí èṣù tó jẹ́ pé àwọn ń tiẹ̀ ebi màdàrú ń làwọn tí máa ń jẹ tẹ́ ẹ bá ti kẹ́fìn wọn tí wọ́n fẹ́ ṣàtàwọ̀ láàrin láti dá wàhálà alẹ̀ ẹ ti tẹ̀fẹ̀ wọn kẹfọ̀ wọn lé ọlọ́pàá lọ́wọ́ torí tó bá bẹ̀rẹ̀ ibi tí ó ti bẹ̀rẹ̀ la máa rí ibi tí ó parí sí ní ọ̀gbẹ̀rẹ̀ à ń pe village yẹn ní olórí village fíà awótóndé ní ọ̀gbẹ̀rẹ̀ area ẹ̀yìn Ọ̀ṣun mo kí DPO yìí pé wọ́n kú iṣẹ́ takuntakun àrílẹ̀ǹtì wọn ló mú ọtí fi ṣàṣeyọrí lórí nǹkan tó ṣẹlẹ̀ ní agbègbè yẹn ní ọjọ́ kẹfà ní ọjọ́ karùn-ún oṣù kẹjọ tá a wà ń bẹ̀ yìí tí í ṣe ìjẹta wọ́n gba èpè lọ́wọ́ àràn náà fi sọ pé tá a bá rí etí gbọ́ iṣẹ́ àṣòro ṣe ọlọ́pàá ìṣàjẹ́ àjọmọ́ ara wa lọ́wọ́ ni láti jẹ́ kí káràkátà wa ìjáde àti lílọ wa kó wà nírọ̀wọ́rọ̀sẹ̀ láì ní mú palára dání. ìgbà tí ọlọ́pàá yìí tí bàbá yìí gba ìpè pé àwọn kan o ní agbègbè tí mo dákọ̀ yìí ṣe ni wọ́n ń yìnbọn ní kíkankíkan pé wọ́n á ja olè ní agbègbè yẹn. wọ́n ní wọ́n bá pé àwọn kò ti lọ iṣẹ́ ti close. ọ̀gá mi SP Balógun DPO Ìbàrà arákùnrin yẹn bó ti jẹ́ pé Ìbàrà wà nù àdúgbò tó jẹ́ pé ó pẹ̀ka tó jẹ́ pé kọ́nà Kòròǹdú ó wà ń bẹ̀. ọ̀gá ẹ̀ ní àná ní dédé aago 9 kù díẹ̀ ó lẹ́nìkan fún un ní information pé nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ní ìletò kan ní ìsàlẹ̀ ọjà Kútọ́ road tó jẹ́ pé wọ́n ní àwọn arákùnrin mẹ́ta kan wọ́n gbé báìkì wá láti wá bá ọmọkùnrin kan tí ó ń jẹ́ Fẹ́mi Innovation Barbing Salon kété tí wọ́n dé tí wọ́n sọ̀kalẹ̀ lórí ọ̀kadà yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa ń yìnbọn sí òkè láti fi kíá àwọn kọ́sítọ́mà tó wà lọ́dọ̀ arákùnrin tí mo dárúkọ yìí ta ni ọgbọ́rọ̀ pé nǹkan kan ń dún pàpà tí ò ní sásálà fún ẹ̀mí rẹ̀ àwọn yẹn lọ oníṣọ́ọ̀bù wọn pé àmọ́ ni mo fẹ́ ságbà kó tó wọlé tọ̀ wọ́n stamp ẹ̀ ní orí pàtẹ́ wọ́n stamp ẹ̀ ní orí àwọn ọlọ́pàá débẹ̀ ìgbà tí wọ́n débẹ̀ wọ́n bá nu àgbàrá ẹ̀jẹ̀ from there wọ́n gbé lọ sí Ìjàyè hospital fún ìtọ́jú ṣùgbọ́n ẹ̀pà òbóró arákùnrin ìpalà jẹ́ ọlọ́run nípè so from there ibẹ̀ náà ni DPO tó bẹ̀rẹ̀ tí máa ń fi mú fínlẹ̀ from there wọ́n padà get intelligent report lọ́wọ́ àwọn tí ọlọ́run ní kí wọ́n mọ àwọn tó likely tí wọ́n ṣe iṣẹ́ burúkú yìí ọ̀gá ọlọ́pàá tó padà múra pẹ̀lú àwọn ọ̀sọ́mọgbé rẹ̀ wọ́n gbéra láti lọ sí girls out tí ẹlẹ́ẹ̀kẹrin wọ́n sì ń jẹ́ Adébọ̀wálé Ezekiel pẹ̀lú nǹkan tí wọ́n bá lọ́wọ́ wọ́n bá face mask àwọn ojú tí wọ́n dà bójú ńgbà tí wọ́n wá ṣe iṣẹ́ burúkú yẹn tí gbogbo wọn sì wà within the age of 20 to 30 years. so ẹ dákun ẹ tẹ́ ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti ṣe tẹ́mi ìbá ti bọ́ kò ṣe padà rà padà mọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀kadà tí wọ́n mọ gògògò
tí ó dàbí pé ó fẹ̀mí kan nínú ilé ó mú kan jáde. ẹ wá wò ó ni mo fi máa ń sọ pé gbogbo blame táwọn kan máa ń shift lórí ọlọ́pàá at time tọ́lọ́pàá bá ń bẹ̀rẹ̀ tí máa ń ṣe stop and chance fáǹfààní ara wa ni o. gbogbo ọ̀pọ̀lọpọ̀ wọn tá à ń dákọ̀ tẹ́lẹ̀ tí wọ́n máa ń fi báàgì kọ́ ọrùn tí ó fi pakájà ọ̀rùn nígbà tí wọ́n bá pakájà aṣọ 75% wọn tọ́lọ́pàá bá mú wọn tẹ́ ẹ̀ bá bá láòdù nù kẹ́ni wọn ẹ̀ bá bà léwọ́ bẹ́ẹ̀ bá bà léwọ́ ẹ̀ bá gbó nǹkan tó sọ. Kọ́sìmọ̀ Pẹ́yẹmí pẹ̀lú àwọn àlàyé tí wọ́n wá fún wa láàárọ̀ yìí. ẹ̀pẹ́ ààbò ọ̀sán arákùnrin kan tá à ń pè ní Abíọ́dún Àdìsá tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n 27. tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Saburi aka Saburi ló jẹ́ pé ó ti ya tẹ́rọ̀ sí agbègbè kan tá à ń pè ní Ìjókòó jẹ́ pé kò sí àìsí aburú tí ó ṣẹlẹ̀ ń bẹ̀ tí ò ní lọ́wọ́ sí ń bẹ̀ tó yẹ pé ọlọ́pàá náà ti ń sọ bọ̀ pẹ̀lú àjọṣọwọ́pọ̀ àwọn aráàlú ọlọ́run ní kí iléeṣẹ́ ọlọ́pàá padà sí àṣeyọrí láti padà mú arákùnrin padà mú pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ kan tó ń jẹ́ Rasheed Makinde tí ẹjọ́ ṣiṣẹ́ burúkú yẹn ní natbo area of Ìjókòó. Kí ni nǹkan tí mo fẹ́ fàyọ Àdìsá Abíọ́dún yìí tó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ìwọ tí ọba ń lùlù àdọ̀kì akọ̀kàn mi tó ní wọ́n sọ aráàlú ọ̀kan rẹ̀ níkòó ó bẹ̀rẹ̀ sí mú fi ṣe ẹ̀yẹ bóyá ń jẹ́ tí ọba kàn wọ bóyá kùmọ̀ ni wọ́n gbà ọ lórí ló fi jẹ́ pé tó bá tá a bá ti rí nǹkan tó yẹ pé ó lè mú palára bá àwùjọ tá a bá wà ó nídìí àti pariwo eléyìí èké rárá ṣé tí n bá sẹ́ndí mẹ́sẹ̀gì ṣé sí wọ́n pariwo ni kò ní pariwo kó làwọn fi àpẹẹrẹ máa ọba pé ẹ lè máa gbọ́n tó ọba sọ mẹ́sẹ̀gì ò ní ké fọwọ́ọ̀dù ẹ̀sẹ̀ ń tọ́ bá fọwọ́ọ̀dù ẹ̀sẹ̀ kọ́ka wọ́n sọ bí tẹ́lẹ̀ ti ríra ó dáa ó tó lè ní àwọn nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ pé táìmù gbàwó làwọn abíyì máa ń wá lákìlì tí wọ́n máa ń wá ó fún ẹ ní detail láti jẹ́ kí wọ́n lè ṣàṣeyọrí lórí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. àyè sàjẹ́ láyé àtijọ́ gángba tí àwọn ẹ̀rọ yìí tí ò tí ì dé ọlọ́pàá èèyàn la fi máa ń wáyàn ìwọ náà jẹ lára rẹ̀ lábẹ́ òfin ìyẹn ń commit offence ò lè dá dúró o tó wá lè fi tó àwọn tí ó yẹ kí wọ́n dá dúró láti mọ ìwà àbàjẹ́ yẹn mọ́ ọ wá ń wòran that is accessory before the fact pé ìwọ gan instigate yẹ ọ farama pé ẹrù ẹlẹ́rù tó nǹkan máa kó àbí èèyàn jalè tán ó ti ṣe ní tí ó ṣe tán àwọn ń gbèrò mú ìṣèwà padà ó ti wá rí i pé bóyá ọlọ́pàá ń bọ̀ àbí àwọn fìgìláńtì tí wọ́n fẹ́ mú ẹni yẹn ìwọ lọ́wọ́ jẹ́ agbódìgbà pé máa sá lọ that is accessory after the fact òfin gbé wọn náà n tí ó mọ ọ̀nà ló fi jẹ́ pé gbogbo apáta ẹ jẹ́ ká jókòó ká jọ sọ àsọyépọ̀ wọn náà la fẹ́ sọ bí ìletò ti tèmi àti tẹ̀yìn bí ó ṣe tutù. Kí ni àmọ̀ràn tẹ́ ní fún pàápàá jùlọ àwọn òbí láti lè rí dájú pé a mú ẹ̀dínkù bá ìwà yìí láwùjọ wa. gbogbo nkálukú tó bímọ ọmọ rú ọmọ tó bí àkọ́kọ́ nìyẹn àsìkò tí ọmọ tèmi ń wọlé tí mò ń rí bá sọ̀rọ̀ ó yẹ àsìkò tó ọmọ tẹ̀yìn ń wọlé tẹ̀ ń rí bá sọ̀rọ̀ tá a bá sọ lọ́run sẹ́yìn àwọn èèyàn ó tó máa sọ pé ìyá àlè dóbi lẹ́bi àlè òbí láàdá lẹ́bi torí wọ àwọn ọmọ yẹn ń bẹ lọ́wọ́ yín ìwọ ọmọ ń bẹ lọ́wọ́ yín torí bí tí kò tí máa ń wọ́n gbà mí ní wípé tí èèyàn bá ti fi ń tọ́ da ilé ọmọ lọ́wọ́ àbí kọ́ ọmọ bá ń tọ́ da lọ́wọ́ èèyàn ìrìn àjò ọmọ yẹn fẹ́ wọ́ wọ́n sì ní ọwọ́ tí ò dilẹ̀ ò ní èṣù mọ́ bẹ̀ǹsẹ́ owó tó dilẹ̀ ní èṣù mọ́ bẹ̀ǹsẹ́ àwọn ọmọ wa ẹjí ká mẹ́tọ́ pé wọ́n lọ skul o wọ́n ti wọ́n fọmọ yẹn kalẹ̀ pé ọmọ òun ṣẹgbẹ́ òkùnkùn nígbà tí ń kígbe táwọn gan sì mà lọ́kàrà rẹ pé ọmọ rẹ ó wà ní ẹgbẹ́ òkùnkùn
njọba yà mú àbí wọn bá yà pa lọ́wọ́ ọ̀rọ̀ sọ̀kọ̀ kan lé lórí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn tó wà lọ́wọ́ tó pé fúnmọ́fín náà wọ́n fi ẹgbẹ́ ńlẹ̀ tí ó sì sí wọn ò ní pọ́blẹ́mù ẹni mẹ́wàá tó pé ó bẹ̀rẹ̀ nípò ẹgbẹ́ tá à ń dákọ̀ yìí ní ìpayín kéke ẹni mẹ́wàá wọ́n tán wọn ni kì í ṣe pé wọ́n lílẹ̀ pọ̀ fẹ́ jọ yìí ń gbẹ́ pé ibi tá a sì bá ibi abáyàrá dé ń sìn ń gbẹ́ pé ńgbà mí ọmọ ń ṣe bàbá ń ṣe ni tó ń dá wàhálà lẹ́nu. wọ́n sì lọ́mọ ìyá méjì kéré wèlé. bẹ́ẹ̀ ni ọmọ ìyá méjì kéré wèlé ọmọ ń ṣe bàbá ń ṣe ọ̀rọ̀ àtàwọn ọmọ fẹ́ pàrọ̀ hàn méjèèjì tí àwọn yóò pàrọ̀ wà fún ọba àtọ́mọ tí ń ṣe ló fi jẹ́ pé ẹ̀yin òbí ìdìfà náà ni pé ká ní etí gbọ́ tó dáa àdúgbò tá à ń dákọ̀ tí gbogbo ẹwà àdúgbò tó ní gbogbo nàìjíríà ló ń kálukú lọ́mọ bíi tí kò ń ṣèpínlẹ̀ Ògùn nìkan ó ń kálukú lọ́mọ bíi tí àmọ́ èyí tí wọ́n ti máa ń ṣiṣẹ́ burúkú tí wọ́n bá fẹ́ tiẹ̀ pé àfẹ́ lọ jáde tí wọ́n fẹ́ lọ dá wàhálà alẹ̀ ọmọ àwọn kan wà tẹ́gbẹ́ wà ládùúgbò tí wọ́n rí fìrìfìrì wọ́n á dá lóhùn ní sọ̀rọ̀ kì í ṣe pé kó gbẹ́nu bọ́ kó gbẹ́nu sí máàkì kọ́ máa kí wọ́n gbé wọn ti bẹ̀rẹ̀ bí yìí o kò sẹ́ni tí ọmọ tó sọ ṣùgbọ́n tó bá padà sọ ó ṣeé ṣe kó ẹ pọ́ mọ́ rẹ náà wọ́n padà fi kásíkọ́. tó ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ yìí ẹ̀yin olùtẹ́tí sí iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí Family FM 88.5 nílùú Abẹ́òkúta tí ẹ bá wojú aago mẹ́wàá ti kù ogún ìṣẹ́jú afẹ́yà tètè ṣe ojú òpó sílẹ̀ torí a mọ̀ pé ó ṣe ṣe kí ẹ̀yin olùtẹ́tí sí wa ti ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí ẹ fẹ́ béèrè ní ọwọ́ alukoro ṣùgbọ́n tí àwọn kan míì bá tún jẹyọ lábẹ́lẹ̀ àwa náà a máa mú wọ́ láti béèrè lọ́wọ́ wọn Jalal nọ́mbà. ẹ káàárọ̀ sà. àpòjùmọ̀ wọn kí olùkọ́dọ̀ wọn pàtó wà bí àti ọmọdé àgbà àti npg. ẹ ṣeun. ọlá máa fún wa ṣe. àmín. ẹ̀ẹ̀kan tí èmi fẹ́ béèrè òun ni wípé ní ìjọba àná torí wọ́n ní tí ara ilé máa mú iná sí èrò ọ̀run tí ò bá ṣe dáadáa ní ìjọba àná ẹgbẹ́ òun ò fi bẹ́ẹ̀ ó wà lóòótọ́ ṣùgbọ́n wọn ò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ báyìí ṣé kìí ṣe pé bí wọ́n ṣe ń mú wọn ó ní lọ́wọ́ ìjọba nu wọn fi wọ́n lẹ̀ because ìṣẹ̀nà tún ń pọ̀ sí i tó bá ṣáà mú yàn tí wọ́n ń tì wọ́n tó ń lọ sẹ́wọ̀n ó yẹ kó máa dínkù ní bọ́ ìṣẹ̀nà tún ń pọ̀ sí i tó ìbéèrè mi nìyẹn. ẹ ṣeun lákòókò náà iléeṣẹ́ ọlọ́pàá ò lè mú ẹlẹ́gbẹ́ òkùnkùn kan fi hàn lẹ̀ mo fẹ́ kẹ́ kọ́kọ́ lọ mọ̀ yẹn kó dájú ná pé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ọ́ wọ́n dẹ̀ sí ìwádìí tí wọ́n bọ bẹ́ẹ̀ pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni sẹ́gbọ́n ẹlẹ́gbẹ́ òkùnkùn táwọn dákọ̀ yẹn náà wọ́n á máa bá àti ìṣẹ̀lẹ́gbẹ́ òkùnkùn rìn tí wọ́n jọ máa rìn wọ́n sì lè jọ padà kó wọn papọ̀ at the same time níbi tí wọ́n bá ti kó wọn ṣùgbọ́n náà ìwádìí tí ọlọ́pàá bá ṣe ní òfin hàn pé ẹni yìí o it's just a fixed on circumstances pé kò sínú ẹlẹ́gbẹ́ òkùnkùn but ẹni yìí o ó wà ní ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹni wọ́n á rí pé ó wà ní ẹlẹ́gbẹ́ òkùnkùn gbogbo pátá lọ́lọ́pàá ń charge lọ kóòtù o ojúṣe tọlọ́pàá ni pé tó bá mú wọn tó sì wádìí tó dẹ̀ rí pé bẹ́ẹ̀ ni iṣẹ́ tí wọ́n ṣe rìn tí a ní ká charge wọn lọ kóòtù. orúkọ tèmi náà tàbí aṣọ yà sí gbàgede ẹjọ́ mo fẹ́ béèrè lórí ọ̀gbẹ́ni kan tó pa ìyá àbèjì pẹ̀lú tó pa ìyá àbèjì nígbà yẹn ẹjọ́ ṣé wọ́n ti rí ọ̀gbẹ́ni àgbọ̀wọ̀ kan nípa ẹjọ́ ẹ̀sìn púpọ̀. iṣẹ́ ń lọ lórí ẹ̀sẹ̀ gbọ́. ìyá àbèjì wo nìyẹn lókòrò. mi ìyá àbèjì tẹ́ ń tọ̀ wọ́n níṣẹ́ ń lọ lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá túbọ̀ lè ṣàlàyé fún wa. iṣẹ́ ń lọ lórí ẹ̀ ẹ rí i pé isu ti jẹ gbogbo tó padà ṣàṣeyọrí lórí rẹ̀ ní bí last 2 weeks. mo fẹ́ béèrè náà TCP padà lọ. ọmọ onílẹ̀ tí wọ́n ọ̀kan lára àwọn ọmọ onílù tí wọ́n mú kọ́. ó tó ti padà lọ again síbi tí wọ́n tó sin ẹlòmíì sí tí wọ́n tó lè sùn mú ẹlòmíì so wọ́n sì ń fọ̀rọ̀ iṣẹ́ top titi náà mo ti ń bá yín sọ̀rọ̀ because wọ́n fẹ́ bá ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ bá dé òkodoro ọmọ ìlú kan tí wọ́n ní ọmọ kòròdú nǹkan tó jẹ́ ọmọ nílùú tó jẹ́ pé òun ló ń fi ọ̀nà hàn àwọn àjèjì mo rí náà tí àwọn ọlọ́pàá tí wọ́n tún níbo lè mo fẹ́ kí àlàyé yín gúnlẹ̀. lórí àárín yẹn ẹ̀jẹ̀ àbò díẹ̀ bó tá a bá ní ká nà ń bẹ̀ ìtẹ̀síwájú wọn lórí ibi tí wọ́n fẹ́ lọ ó lè ṣàkóbá fún un. ọ̀dà kí ìgbín má yọ tán nínú ọ̀kadà rẹ̀ ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí la. ẹgbẹ́ orúkọ tèmi sáyẹn láti mahamẹlẹbíà. ẹ káàárọ̀ alàgbà Saheed. lọ́dọ̀ tó máa ń fi ẹran jẹ oko akọ́dúpẹ́ lọ́wọ́ àwọn dídì òbòdó dúró náà tó dáwọn kan fẹ́ràn jẹ oko ní gbogbo oko yẹn wọ́n bàjẹ́ ṣùgbọ́n ti fọwọ́ òfin mú ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n dẹ̀ ní lẹ́mì àwọn máa yanjú ẹ̀ tọ́rọ̀ ẹ̀ bá ṣe yanjú àwọn adáwọn padà sí níbi náà àti wọn di ọlọ́pàá òbòdó dúró wọn kú gbìyànjú. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀
ajínigbé tí ẹ̀ ń sọ yẹn afẹ́ rọ wọn ọlọ́pàá lókun sí gbogbo àwọn ọ̀nà oko yẹn náà wọ́n ní iṣẹ́ ṣe ní àwọn ọ̀nà ọbẹ̀ o ọlọ́run lè máa rí á fún wọn ṣe o àníwá láàrin rẹ̀ gbogbo ẹ̀ náà la máa wá ojú sí. tó ẹ ti gbọ́ ṣókí ni ká tún wẹ̀ lómi òun mi ká gba ìpè púpọ̀ láàárọ̀ yìí. ẹ káàárọ̀ o. kí ọ̀gá ọ̀ká bàtà tó wà ń bẹ ilé àtọ̀nà ẹ̀ kò ní bàjẹ́ o. àmì o. orúkọ tó fi lágbẹjẹ látòkè ààrẹ gbà. ẹ káàárọ̀ sà. bàbá oúnjẹ ìfẹ́ sọ pé àwọn ọmọ kan wọ́n tó bí 25 tí wọ́n wà níbi dáńkù àrí ìṣàjẹbí tó ti ń wà òkúta yẹn wọ́n yọ láàyò kó dà wọ́n ní bẹ́ẹ̀sán ní gbogbo ẹ̀ǹbẹ̀ yẹn ọmọ máa bá gbóòkù ẹjọ́ tó lọ ẹ bá jẹ́ lórí ẹ̀kọ́ lọ́tọ̀ máa balẹ̀ síbẹ̀ tó lẹ́ni máa bá gbóòkù tó ṣó lè ṣe bẹ́ẹ̀ lóru. sọ́ọ̀dì ìbò yẹn pé wọ́n ní bo ẹjú wo dáadáa bàbá. dáńkù àrí ìṣàjẹ tí wọ́n ti ṣe òkúta tẹ́lẹ̀ dára ń lọ sí ọ̀nà ìṣàjẹ ọ̀nà ecogas. ok. dáńkù àrí tí wọ́n ti wá òkúta ní tí wọ́n ṣe mọ́ ibẹ̀ náà. ká tó yà sọ́nà tó sọ́nà bọ́dọ̀ dúdú padà o tá a ti wọ ṣàjẹ́ tá a ti lọ désàlẹ̀ lọ́nà Ecogas. lẹ́nu bá lọ sọ́nà bọ́dọ̀ dúdú níbi Ecogas yẹn ó ní bí àwọn àpáta kan tí wọ́n ti wà. wọ́n ní wọ́n tún ní bẹ́ẹ̀dì ń bẹ́ẹ̀ àbí. wọ́n ní tẹ́ǹtì ń bẹ̀. tẹ́ǹtì. sí wàhálà àwọn anti-cultism a máa fi tó àti anti-kidnapping àbí. narcotics. ẹ má wọlé wọ́n á kàn lára ń bẹ̀. wọ́n á gbúrò gbọ́. ẹni bá ti mu gbó ó ti mu sìgárì. bẹ́ẹ̀ni kò lè bẹ̀rẹ̀ látòrí a igbó kò lè bẹ̀ látòrí igbó. àbí kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹni igi ẹni. nígbà wà kékeré kọ́lọ̀ wọ́n dárí yí àwọn bọ̀dá mi. ẹ ti fagi ẹni jẹ́ àdìkọ́lọ̀ wọ́n dájà bọ̀dá mi. Igi ẹni ó ti rẹ sínú omi. ẹ káàárọ̀ mọ́. orúkọ yìí sọ̀rọ̀. ẹ kú ètò náà yes sir. ìṣẹ̀lẹ̀ kan àṣìṣe ọ̀làtọ̀ bá ń kọ́. ẹ káàárọ̀ sir Alhaji Shonekan. ẹ káàárọ̀ sà. yes sir. ìbéèrè mi sí bàbá wa alẹ́ yẹn ni pé nígbà tí èèyàn mọ́lẹ̀ tí ọlọ́pàá náà lè ti dé ẹ̀lọ́. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. ọlọ́pàá náà lè ti dé oní ẹni tó wá jí ni wọ́n sọ pé ẹni tó jí ó ní nǹkan ni. ọ Alhaji ọgbọ́dọ̀ parí ẹ̀ o. aláǹtí àìṣòbí ẹni tó ní ẹrù wá gbé ẹrù ẹ̀ ó wọ́n wá sọ wà pé òun ò lọ kọ̀ṣẹ́jú máa bìkínà vital sí yọ̀ọ́ dàgbọ́ information ọlọ́pàá ni. tí ẹ bá lè pè padà Alhaji Ká pè padà. Aisho. wọ́n tẹ̀ ní kí n fi lè tó wa létí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ara ilé ìwọ tí o bá mọ̀ pé ó wọ ọkọ̀ tẹ́gísì láti agbègbè kan nílùú Abẹ́òkúta a fẹ́ dárúkọ nítorí a fẹ́ kí ẹ̀rí yìí kó wà dájójú àmì tí o sì gbàgbé owó sínú ọkọ̀ yìí tí ó lè wúra díẹ̀ kí o wá sí iléeṣẹ́ Family FM pẹ̀lú ẹ̀rí tó dájú ibi tó ti wọ̀ ẹ̀rí ni o irú owó ló wọ̀ díẹ̀ o. iye tó sọnù kò mú ẹ̀rí yìí wá. ó gbàgbé sínú taxi ni ó perfect bẹ̀rẹ̀ sí sọ́hún ó gbàgbé ni. bẹ́ẹ̀ni torí èèyàn bíi 20 yóò yanjú. ìjọ wo ló Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀ wọ ibo ló ti wọ̀ ẹ̀rí tiẹ̀ wà. irú ọkọ̀ wo ní bó ṣe jẹ́ pẹ̀lú ni. iye tí owó náà jẹ́. ẹ lọ́wọ́. ẹ kú jẹ́ mẹ́ta sà. ọjọ́ kan pẹ̀lú sà. ẹ bá mi kí àwọn ọlọ́pàá pé àwọn èèyàn arábàdàn àwọn ọlọ́yọ̀ wọ́n ròyìn àwọn ọlọ́pàá ògùn tèèpé tí wọ́n yàtọ̀ o. Bẹ́ẹ̀ni. àti mú ìrẹsẹ̀ ọlọ́jọ́ wọ́n tàbí yọrí. wọn ò gbàgbé rẹ Àmín. àmì ẹ bá akíwẹ́ dára kí kọ́mítọ́nà àti gbogbo akíwẹ́ ariwo ẹ ṣeun Yẹn ṣeun. wọn ò ní farapa o Àmín. yóò ní farapa o. Àmín o. ẹ yọrí o. àmì o ẹ sì mí o. ẹ ṣeun bàbá George mo rò pé bàbá George tó sí iná wà léléwé ràn Bẹ́ẹ̀ni. àwọn kàn ní káwọn kéyìn wọ́n ti gbọ́ o CP ti gbọ́ àwọn alukoro ti gbọ́ àtàwọn DCC wa gbogbo. hello yóò sà. ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o hello ẹ̀dọ́mà. ọ̀dà ojú òpó yẹn àbí. bẹ́ẹ̀ni. tí ẹ bá láǹfààní àti pè é padà ohun wà ká bá yín sọ̀rọ̀ o. Alhaji Shonekan tí ẹ bá lè pè padà alukoro fẹ́ gbọ́rọ̀ yẹn ìdílẹ̀. hello ìlú ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sẹ́ wá bá wọn yédo iná lẹ̀ kò sí ààyè fún kérédò tó wà lókè. ooo mo kí ẹ bá lóko. àwọn gbé kúrò tí ẹ bá yédo iná lẹ̀ àwọn gbé kúrò ẹ yédo iná lẹ̀ tàbí kẹ́ kó ń bẹ̀. ẹ káàárọ̀ sà mo kí ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ṣe takuntakun. àdúpẹ́ lọ́wọ́ wọ́n á bá aṣọ wọn. àmín ìdọ̀bí tí lẹ́yìn ni ọlọ́pàá ló máa mú ẹ̀ńbà ṣùgbàkiwà wọ́n á ṣèwádìí kọ́tù gbélé kóòtù ẹ̀dọ́ tó ọlọ́pàá ló máa ń rí ìbájú kóòtù bóyá ẹjọ́ tó dá òwe fọ ohun tí ó dá ọlọ́pàá ṣe agbára wọn láti ṣe lórí ẹ̀. ó ti kúrò lọ́wọ́ ọlọ́pàá ẹ tó bá tẹ́ lọ́rùn á lọ àpílì ni. lákòókò náà bí nǹkan mẹ́rin bá ṣẹlẹ̀ nítorí ẹ̀kọ́ ọlọ́pàá ṣe tó bá ti provide ẹ̀ tó adájọ́ bá wò pé bóyá ọ̀nà tí ẹjọ́ yẹn gbà wá bóyá ó ní kinní kankankan àbí kò ṣe tó àbí tó bá dànù ọlọ́pàá ò láṣẹ kan tó fẹ́ ṣe mọ́jú pé àwọn tí wọ́n dẹjọ́ wọn nù
wọ́n àpọ́n àwọn tí ó bá tẹ́ wọn ìdájọ́ lọ́rùn wọn bá tẹ́ wọn lọ́rùn kan pẹjọ́ kò tẹ́ mi kan lọ́rùn pẹjọ́ kò tẹ́ mi lọ́rùn. tó àlàyé ni ẹ ti gbọ́ yẹn. Alukoro ọ̀daràn tí ẹ bá ti mú bí ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹ́ta adájọ́ sọ sẹ́wọ̀n ọdún 5 ó dé ó tún padà sídìí ìwà ẹ̀ adájọ́ sọ sẹ́wọ̀n ọdún 3 ó lọ ó dé ó tún padà sídìí ìwà ẹ̀ adájọ́ sọ sẹ́wọ̀n ọdún 6 ó dé kò sí nǹkan tó ọlọ́pàá lè ṣe ni. kò sí ní tọ́lọ́pàá lè ṣe jo pé tí bá ti ń commit offence mi lọ ká sì máa mú ẹnu pé charge ẹ àwọn ti mọ̀ pé arbitral criminal lélẹ́yìí so ó kó owó adájọ́ bí ó sì ṣẹjọ́ rẹ̀. èmi rò pé ọ̀daràn tí ò bá ti jẹ́ kára lórí mú mi bóró bá gbé kò léwọ̀. orin tó rò fi lè gbé ni pé bóyá ń gbà tí òun àti ọlọ́pàá tí wọ́n fẹ́ mú ọjọ́ ń engage battle pé odojúbọ kan lọ́jà ẹ pé ẹni tí ó bá mogun jà á máa bógun. ó lè gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. báàrin yẹn ṣe jẹ́ nù. ó ti yé mi. hello. ẹ kú ojúmọ́ o. ẹ máa pé ètò náà sá o. ọlọ́run ní ká kìsà. káṣe kámọ̀ láti rẹ́ńdà mi o. ẹ kú ojúmọ́. nọ́mbà 1 nà mo kọ́kọ́ ṣe gbòǹsàkọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. lábẹ́ olóògùn àtìdákò ní àtìdákò kò ní báyìí a ò dẹ̀ ní tìrù. a ò ní ìfapá yẹn pẹ̀lú ọgbọ́n ọlọ́run ọba o. torí kí ọba kọ́kọ́ wò ó kárí bókàsì òun ọwọ́ ní ìpínlẹ̀ Ògùn ìgbésẹ̀ ọlọ́pàá wà ń bẹ́ o. torí pé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìkìlọ̀ gbọ́ọ́ ọlọ́mọ ìpínlẹ̀ Ògùn báyẹ̀ wípé ìlú ẹni gbọ́ ọ̀nà sọ́jú ń bẹ̀. ọ̀hún ẹ̀jẹ̀ tí bókàsì rẹ̀ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ògùn bíbá yìí o látọ̀dún lọ́rọ̀ fún wa. ṣọ́jẹ́ ní ìkìlọ̀ pọ́gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tó lè ṣe ọmọ àwọn èèyàn láǹfààní ó pọ̀ gan-an adúlá ló máa ṣe fún ilé ìdíje ilé ìtọ́jú ilé kò ní í dẹ̀rù. àmín àmín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ yìí. àmín àwọn àfẹ́ gbogbo ìtọ́jú kọ̀ wọ̀n sí tọ́jú mọ́tò ẹ̀ṣẹ̀ yìí jẹ́ ọlọ́wọ́ bá tún náà sí wọn. àmín ẹ̀ ní ìṣe pẹ̀lú ọlọ́wọ́ àmín Alhaji Kasikamu ẹ ṣeun bàbá wọn gbóṣùbà fún gbogbo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹ ṣe iṣẹ́ takuntakun lákòókò ìwọ́de ẹ̀hónú tí ó lọ yìí pé májèkì wọlé lò tí gbogbo ẹ̀ fi wà peaceful lógún. lákọ̀ọ́kọ́ náà ẹ rí i pé tẹ́ ẹ bá wò ó gbà tí kẹ́ni ìfẹ́ tí a ti ń gbọ́ awuyewuye pé protest ò sí protest ó wáyé àwọn ètò kan ọlọ́kọ̀ọ̀jọ̀ kan ó ṣẹlẹ̀ ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran tó jẹ́ pé àwọn tó jẹ́ tẹ́lẹ̀ kan láṣọ òun náà ní gbogbo tí wọ́n wà ń bẹ̀ bí àwọn baálẹ̀ àbáwọn ìjòyè àbáwọn tó jẹ́ bí olóṣèlú àbáwọn tẹ́ pé wọ́n ní tùmọ̀ láwùjọ tí nǹkan bá fẹ́ dàrú tí ẹ̀ lè fọ̀rọ̀ lọ òun náà ni wọ́n bá ṣe wọn mẹ́tẹ̀ ọlọ́kọ̀ òjò kan káàkiri ìpínlẹ̀ Ògùn pé n ta fẹ́ ṣe lóòótọ́ ẹ̀tọ́ wa ni ká béèrè fún nǹkan tí bá ń jẹ wá níyà lọ́wọ́ ìjọba ṣùgbọ́n tá a bá fẹ́ béèrè ẹ̀ náà fún ẹ̀ pé béèrè tá a fẹ́ béèrè náà látọ̀ wá máa fi ṣe kó ìpalára bá àwa tí yà ń jẹun tí a jọ ń jẹ̀yà yẹn náà alákòókò protest torí kò yẹ ẹlòmíì ló bá ti gbọ́ pé protest bíi pé kẹ́ lọ fi jí nǹkan ni ẹlòmíì máa ń ka protest kan ìwọ̀nba èèyàn díẹ̀ ló yé nù wọn àwọn tó dẹ̀ yé yẹn wọn ò ní time láti orientate àwọn tí kò yé láti wá gbé àwọn ètò kan dìde pé protest yóò tẹ́ bá fẹ́ ṣe a ní oríṣiríṣi ọ̀nà tá a lè gba protest ní àwùjọ wa match order wà ká gbé playing card wà kódà sọ fún ẹ débi pé tẹ́ bá fẹ́ gbé playing card sọ́wọ́ ẹ má figi kan playing card tẹ́ bá fẹ́ gbé dání ẹjọ́ jẹ́ páálí lásán àbí pépà tá a pín gba àwọn alábàáṣẹlẹ̀ igi náà lọ́wọ́ àmú tó fi máa tira yín ní sùtá àmọ́ tó bá tẹ̀lé tó jẹ́ elétò ààbò igi náà lẹ́yìn àmú tó fi máa gbọ́n ní ìgbàkúgbà ajẹ́ kó yẹ pé tó bá jẹ mọ́ irin àbígi kódà àgbà kí wọ́n kọ nǹkan sára pátákó tó bá fẹ́ kọ́ sára pépà kí wọ́n gbé dání báyìí. ìyẹn cardboard. bẹ́ẹ̀ ni so gbogbo àwọn yẹn adẹ̀rí pé wọ́n fọ́lù rẹ̀ because à ń ké gbogbo gbà pẹ̀lú àwọn iléeṣẹ́ rédíò lọ́lọ́kọ̀ọ́jọ̀ kan tó fi mọ́ Family FM là ń ké gbogbo gbà pé erépa ìbímọ rẹ o tí ọba bímọ yóò bí kóńdó ẹ jí because rántí ilé tó ti jáde wọ́n sì ní ọmọ ọlọ́mọ là máa ránṣẹ́ dé torutoru àwọn tí màságbọ́n lè jẹ́ ìkànnì pé ẹja sponsor àwọn kan kí wọ́n bá ní ọ̀pọ̀lọpọ̀ wò ní sí Nàìjíríà àwọn ti wà níbi tí wọ́n wà tí wọ́n máa wò látòrí social media pé bó o ní ṣe ń lọ ṣùgbọ́n wọn tó bá padà bá lọ ìwọ àti family ẹnìkan lọ́wọ́ máa rán tó abáwọn sọ àṣírí pé pẹ̀lú ògùn Ọlọ́run ó yíìdì
ó sì sún rere. ó sì sún rere ẹ ṣeun. nítorí wọn kú náà tó fi parí náà kó kálukú kó fọmọlúàbí ṣe ẹni tó bá parí ogun oníjèrè ogun o ẹni wọn bá bólógun lọ kò sí nǹkan tí ó jẹ lérè wọn kàn máa pàtà rẹ ni pé ńgbà alágbájá wà láyé iṣẹ́ tó ṣe lélẹ̀ tí ẹ tán nù. bẹ́ẹ̀ ni so ẹ ń parí ogun tó bẹ̀rẹ̀ rẹ̀ tó parí ẹ̀ òun ni ó jèrè ogun o so nítorí náà ẹ jẹ́ àfọmọnìyàn sí. ẹni bá bọ́ọ̀lì ẹ̀dí ẹni ẹ ló jẹ́ pín ká sinimá. fọmọnìyàn ṣe Jalal ogun òrí bí yan ogun òrí bí Bẹ́ẹ̀ni. ọkà ogun kọjá kásù ti ìyàwó ẹni kí a máa họrun yẹn ni àṣedúpẹ́ lọ gbogbo ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn pàápàá jùlọ olùléṣẹ́ ọlọ́pàá ní Eléwéran lábẹ́ CP Báàmì Abíọ́dún Mustapha Alamutu PSC gbogbo àwọn dss wa akí wọn àwọn tòkó àbí òkè tòkó mama adiza akí wọn àwọn ti SWAT ọ̀gá mọ́fì Salami akí wọn àwọn ti zone 2 náà Zona Dragon Squad àwọn ọ̀gá Supol Akímadéyẹmí akí wọn àwọn tó bá ń tòkó akí wọn baba Adáramọ́lá Bẹ́ẹ̀ni. CSP Adáramọ́lá ó ti àti pọ́tísìmù Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. akí wọn àṣeyọrí ni gbogbo àwọn ọlọ́pàá yóò máa irú ṣe. akẹgbẹ́ rẹ̀ akẹmọ́rákẹyọ̀ náà jẹ́ tó àìsí wọn. ọ̀gá Múrákẹ́yọ̀ tẹ bá ti ní Òṣòkò kẹ́ ní ẹ̀mí òṣò ní wọnú ẹ̀. Òṣòkò ẹ̀mí èṣù ni wọnú mi o Òṣòkò Jalal ẹ̀mí èṣù ni wọnú mi. ẹni tẹ́mi èṣù bá wọnú ẹ̀ àwọn ọ̀gá Múrákẹ́yọ̀ ni wọ́n mú wọ́n gbé jáde. lọ́wọ́ kan ẹ̀mí èṣù ni wọnú mi wọ́n kọjá ìyẹn láfọwọ́dá. so èèyàn sí ni kúnlẹ̀ rojọ́ wájú ọlọ́pàá kó bá kàwọ́ sẹ́yìn agbọ́dọ̀ ká sẹ́yìn o. kọ́lọ́hún ó gbà wá. nọ́mbà CRU. nọ́mbà CRU ìyẹn Control room control no CRU yẹn kí lè máa quick response. complaint. CRU ó yẹ kí nọ́mbà wọn ti wà lórí mi ẹrù pọ̀ lólúwo mọ́ ó yá sá ọ̀gá. àbísí máa gbé dúró. nọ́mbà CRU ok sir. complaint response unit yes sir. is 081 081 39 39 84 84 47 47 49 49 ti control room ok ti control room Eléwéran Eléwéran ó yá sir. is 081 081 77 77 77 081 081 81 081 81 77 77 04 04 16. 16. tó CRU nọ́mbà kí n bá alukoro tún sáré mẹ́nu balẹ̀ kan 081 39 84 47 49 control room nọ́mbà ní Eléwéran 081 81 Yes, 77 04 16. àwọn nọ́mbà wọ̀nyí kì í ṣe èyí tí a lè máa flash o tàbí kí a máa pè wọ́n ṣeré o tàbí ká máa pè wọ́n ká máa mú wọn ṣeré o tí a bá rí ìròyìn tó fẹsẹ̀ múlẹ̀ lọ́wọ́ ní járí àjálù tàbí nǹkan tó bá nílò ìpè ní pàjáwìrì ní kẹ́ jẹ́ kí a pè wọ́n sí àṣemúdánilójú pé ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn èèyàn ti di àtúngún bákan náà ni ọbẹ̀ ti di àtúnṣe bí èèyàn bí ó ṣe jẹ́ nìyẹn gbogbo àwọn ẹ̀kọ́ tájọ iṣẹ́ lónìí ká má gbà pé láti kí wọn Mubarak Adéoyè Ìgbòho Aláṣàkó ẹ̀kú iṣẹ́ takuntakun Alhaji Hakeem Lawal babaláwe ládìgbẹ́ àwọn baba Jalal tó ṣé baba ti kí ọ fún tọjọ́ bí babaláwe kò ní bàjẹ́ lágbára Ọlọ́run Ọlájúmi tírélà ní Adébáyọ̀ lọ́nà OGTV àkè Alhaji Jimlati Alhaji Kosim àwọn Alhaji Sulaiman. àwọn Alhaji Sulaiman àwọn náà máa ń bá ń fi mọ́tò wọn kó àwọn òkúta lọ sí Buhari àwọn ọ̀nà tí ọba dá ọ̀nà Eléwéran ti dá ní ìsìn àti ẹ̀ try. àwọn Ọlájúmi náà Bẹ́ẹ̀ni. tó ẹ ṣé púpọ̀ Mubarak mo ti kí lẹ́ẹ̀kan jésù tó lẹ́nu àbí Tèmítọ́pẹ́ ọ̀rọ̀ rẹ yóò tọ́pẹ́ ààrẹ Sunday Ògúnṣọlá Tántálá akí Bukola Adéọ̀sùn akí òun náà Reverend Shina Egunjobi akí àwọn náà àti bàbá wa ní iléeṣẹ́ rédíò mọ̀lẹ́bí báàmì engineer Abdulateef Káyọ̀dé Kíláṣó mọ̀rúfà Adégbé ìgbà lórúkọ tèmi ọmọ ọ̀dọ̀ àgbà mọ̀lẹ́ tí gbénu rédíò ó yánmùyánmù arábìnrin àdéhìn yóò dà kò ní bàjẹ́ láṣẹ ọba mi lédè màrí tí ọ̀la tí a tún máa pàdé àwọn ẹ̀kọ́ mi. kọ́ tèmi Igbóọ̀rà Aláṣàkó ire o.